John Omoegie, aka Itwawani. What was it? What we want to what in you? A better Kenya. This is the one I know Latin. Now, Mr. My brother, Itwawani, give me another. You know it don't never wait. A better Kenya latest album. Only John Omoegie. Then you Itwawani. You have a city shop not take a Western. You lose your way. So when you day more ten, boy again. Osas all this. Grab your cup now. I don't mind me go to the Latin. Yatama where is your mareke. Boy, she man ore. Fokinaza ya fe be do state. Oshomola mu me your to boy yen wa anas. Chama Fokinaza. And you are so proud of him. Wow. We I met to be more gwalu we eri me mete ya we guwe gwana. Mo paga yi. Dude, I'm going somewhere very important. Okay. Where the wina ne mu da mawe. Where the no mu kenu lo no ma ye gas. Oh kuta no a. Nobody is 20,000 naira. Damn. Oh jagbo ye. Hey, ya kwa ye wuna. Mo paga yi. No, it's unfair. Ija katoka utukbo giver. Unfair na man atame no wan. Okay na. Wewe nu ya mwenye ya fuawe na demi kede obi na watro bia me na we wage ayu owa we no pa so egbe no waragbon o wa sisi mu na o wari aga wa lo inu ma pa jalo sebe Very latest in mind and in the life. Osas Otis 98 Benin Auchi Road. Only ever do wawa inside Osas Motors City. Mo pagai. Grab your copy now. Okay, here is it. Tip me go yari where you school me. Why a big boy? Go watch. I promise see by Sunday for your son. Rimona o obiye. Amona rimona no ma gabo mi si gbabo na yen o. Amona rimona o obiye. Eyiye agbomare. Eyiye asego pa gitan fie. Viewers, grab your copy now. Sorry, in short, take your copy now. Yatarai, pack your copy now. I'm whatever now we are masalele nyana. Osaye gamege. Devi natalele mena de matano. Osaye gamege. Igame boy na yari avioma. Osaye gamege. Devi boy na yari avioma sauro. If you know Prince Clement Ogie, the gentle Clemico and his fantastic stars, or Tengabon, I'm your visit the one and all Latiana, Iviagbon, or the Yenwa, Yiku, Ijeme, Egbona Maeve Kaladia de, or Latian one Denudoriogwe, when Odea Mote, Rule the producer and marketer. Osas all this Wanaki, Akase Nihogbe, Charles Imafu, Akase Wan, Imanegiame on VCD. Salera, Imame Baku. Abu Yobi Twelve, Osime Yosue. Onyame Same. Imame Baku. Imame no Popo. Akase, when Mama Kabi me work, what be Jambo, gentlemen. Now, Mr. Brother Akase, why you quay another track in the Wugorona? Oko Iwa gbon gbegbe se o. Wa ko wa ma o ma ko gbegbe. Jasimafu aka
se one e VCD na ladia le do ne wa ire iman egi amen o ware CD shop no dia ke wesenia nuru le yari ogu e so pa we no de ya muate ugu boege o start on disc with 98 Benin Auchi Road Ibaduwawa onyo ebe inside Osas moto Ajoda mama na na do da o. Sapana yo na oda o. Osana oda na kwa. Tiese asena mana fien maju fien o kole de denia mu le kupona Ara kabisi iko mebo ika susu ni buju agba lebe Igo we kwa lo ese o ya be gbera we Imaye o we na musician o je mi so mu lo ya mu go na no le guitar imana mi ya mu ebo ya mu gbe au imo mo na ebo gbe Imo mo na bo gbe ye Jemisi unwe mo ya logo me la wo imo mo na bo so we gede wa na ego na umo na de la na ya fi coupon akpo so ba wo mu e enwe bo la mo wa e mo bo la wo wo na ni ka ma we na wo wa ni hu e fa Jemisi domo bi o ba mo ye o mata mo ba bo ni o ni me ke ni te la ene ba we le dan ya porque si no ne si ni na okay na wo better yo malake pa we me we ti wa I ka we no wa in I ka no wa si wo we ba su wo better yo pa we ye do e ki no ni rinya pare mi wo pa Baba wete wasu ono mwa egwi o ati robi o wete wasu ona ya go e buyo na wo we no ama bo kin ga shi na MPT dia unu na me just go you do MPT o bi o te una Sato. Kedeke we chira lu e. Ijo. Go le me ari school for ene mo wa je. Igbera ma. Wa gbera ma na o da ya le so ajo wa ba. Ike ru ya mo gba we ku jo wo tun ebe no. Iye ru je. Go le me ari school. Oma. Sato. Dogo ni no. Ono se na le me ari school. Ya se school. Ya le gbesan. Wala e kilome to ta wa we ke to ta be si uri e ba no we be me e penso problem ya jo bi an we do ke gbo me we ka to ta si no wala e gbe we school man ya e to me te gbe o so mo le gbu yo ne le ve ya je ya ko ta ni ade we ka bi ete ya E Jemisi no se me e Philippi ave ma gbe o e negere ebe ni kuna e wo ya de no wo ọ̀nà ètò bá sọ fún papa sọ lójú ẹ̀ pọ̀ jẹ́ kó wọ̀ iya wo we ka papa so lo ka ju e po ami mi na unu e Jemisi papa sọ lójú ẹ̀ pọ̀ ọ nínú wíkùn náà wọ̀ jẹ́ kó wọ̀ ya do ajo ọwọ́ ẹ̀ wọ̀ a. Président quoi dans mes classes? Oui, ouais, mais comment viser? Oh God! What do you want to do? Ọdún pẹ́sà. Ọmọ ìṣẹ́ ẹ̀rẹ̀ gbọ́ ẹ̀gbọ́n mọ̀ ẹ̀ náà yẹ sí. Èdèdè student. Ètò àtọ́kẹ́ wà mọ́ ọjọ́ púpọ̀ o. Ètò àtọ́kẹ́ wà mọ́ ọjọ́ kẹtẹ́. Ọ̀nà àti ìdè rẹ̀ ló wà. Ọdún pẹ́sà wọ́n sí àná pẹ́sà mọ̀ kẹ́. Bẹ́ẹ̀ máa yẹ rẹ̀. Ọ̀rọ̀ rẹ̀. Máa o. Wàwé náà ta ibẹ̀ ẹ̀ ibẹ̀ àfẹ́fẹ́. Ìwé náà rí wọ́n. Hello, crosses. Hello, teacher. Hello, crosses. Hello, teacher. Unu pa me hamu wa yi. Ibi awe hello, crosses. Wa iwe.
Democracies. Aisa. Ija you waya enge. Ezomi ro be dene na. Ayi ke mie we aswen ga gbeza. Ya da me ru wa ke do yi wina. Donc non fait dit kamane eminatie microbiology. Aisa. Aisa. Go ahead. Tell me. Microbiology. Baya ha. Erina ya ka Ikebelo fi wa. Chato. Who is this Necrosos woman? Why you walk here? Oh my God! Now my man is not a Necrosology. Now, we have to see the appointment with my teacher. Immaculate. This is infinity. This is miracle. This is walkway. This is food. Where?
ku sala pe ko ko ho e truat wo sunu mo mo bo a mo wa o sa no jo wa be ja o mo wo sala bo an mi o ti e me na ho ko o ti e ni me na ko ni bieka iga ko ni bieka iye ya ko to ye ya ko mo aya me ho ko ma mi me fi ni loro ni awa ti aba kaka mo ga so ma iye la di se ko ko iye mo ri o ja me ho ko ani ba hen ye oga no ebi abi ho de ti àwọn ko kiya o ma ku me beni wa so metena de mu metena ko na ri o hey e ma utagbe e ba we ye gbeli ga de fiele elige abuwa so ma ri gbe na elige ma ni unya pa e ma gbe e ma be Maradona perfect okorocha o gbe yo zai o wa ko yo oye gboyi ni e lo ta me aje ni e we se gbe no mo oru o pa ba o pa ko pe wa bi e wo pa no ja te oje fi ayin owo we ti e je de birthday me birthday no de ìṣẹ́yìnwẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mẹ́ ẹ̀dẹ́ tí wọ́n yí ní màá yẹ wọ́n dún òdọ́ ni òwò ẹ̀wẹ̀ rí ẹ. ebe de we do ti me bia ebe de Maria wo do ni no arọ́pọ̀n ìyá kan tàtà sí abẹ́ Maradona abẹ́ gbogbogbogbogbò ìfẹ́ ti mà àwọn kà ní ẹnẹgbẹ́ akabo ìfẹ́ ti mà wọ́n ti ọ̀sẹ̀ wà á mi ọ̀pá pàtàkì fún mi láti àtẹ̀bà ní gbogbo ọ̀gá o wana ìyá rẹ̀ wá. wàwá mutia ni mẹ gẹ́gẹ́ pípọ̀ wò yẹ jẹ́gbè náà mọ̀ lórí ilẹ̀ sọ́gà gbà yín mẹ́wàá wọ́n máa náà bí ẹ̀wò wá yàgò alẹ́ ní sọ. àṣé mi wé ní mi àwọn ẹgbẹ́ ní arí bẹ́sẹ̀ náà. kúnú à wọ́n kí wọ́n hún náà gàngàngàngàngàn. àbíyá. jìnlẹ̀ yìí méjì sọ adúláyà mi ní kí yàgò tó ní bẹ́sẹ̀ máa fún ẹ. yà ọdẹ yà pé gẹ́gẹ́ àgbẹ̀ ìfẹ́ ìfẹ́ kọ́. Fẹ̀mùsẹ̀ ẹtí kí wọ́n rẹ́ olúmọ̀sá wọ́n rẹ́ dọ́dọ̀ kò ní rẹ́ náà ọ̀hún mẹ́ ẹ̀mí hàn kò ní ẹ̀. adẹ́lẹ̀ wùsẹ̀ màmá jẹ́ náà. yàrá padà sí àyíwẹ̀ yìí ẹ wọ ẹ yọ mọ̀ wẹ̀ asẹ̀fẹ̀ ẹ yọ mọ̀ aláṣẹ yàtọ̀ làwọn ẹ̀fà. asẹ̀fẹ̀ yọ mọ̀ kẹlẹ́ yàrá fi. ìjẹ́ mi ẹ̀wù ìjẹ́ ọ̀wẹ́wẹ́ nukú ẹ̀wù. Madasi ayuwe. Kebe. Ibi ni mu ikuna na. Ike wa bia gana no sala aso wa. Ya wa no. Anya no. Oh. Wa ya do fana. Tuwe. Kebe. Iyo. Omo me abare. Omo yese no yare. Ke. Isele. Lebeje. Ikuna. Omo no ma understand. Holy God. Fire! Tuwe. No te na mo. Baba mi mo na ni de. Na we no na we. E ya yo, e me gbe na. No wale le de na mi awari e. Mi awaze ge we Jesus ibogo mi. Bros, good afternoon. Oye na. Oye say yi ma. Iya. Ma, Le woman na do gbe obo wana. sati mi ma e. Oye. Oye say. Oye na. Oye say. Ati we. Remember. Ago na gbava. Ọ̀gá. Mo e madam. Ṣé àyùwé? Ọ̀gá no. Ṣé àyùwé? Madam. Ṣé àyùwé? Ìwé náà ọ̀gá wà náà. Ṣé àyùwé? E woman na ọ̀gbẹ́ra jẹ́sọ̀ náà. Ya bi mi ma go. Mi ari e ti so ti re so plate la ti a ya ya faro me o. Madam, ṣé
are you wearing? Madam, say are you wearing on your evening? Sele. Ma. Iye tí kò náà kò wá lóde ikú máa lè báyìí ọ́ pèsè rábọ̀. Ogi ma ye we barrow star ya ten mu go do hun. Okay now. Let's go. Lero. Ọ̀pẹ ni me bi arugbe bi le ti na. Olúkú Asaba. Philippe. Na ri piara me mwe na na ya America won so aye na. Me wa gba ko to na. Me ro e be dere o. E ko de ba mi won. Uta. Ya o sa fi na. O gwaligo gbe Gemisi. Awa gwaligo. Ye party me brother. Ore wido wa. E Philippe, ave so boyo ne. Aye na. Ike be ye ya me sue ni moto le casque te yin. Da do me point wa. Iki ene gbe. Sa. Ibe kana e je rin ade mi. Ya ade mi. Ile ya mu ya gwe e ma. Ihe na-egbe gamiya wenye asike yeke. Na wowo edo mu me kiri ya. Uma oni rie national breeze. Ihe na-egbe egbe dama we. La wowo edo mu me kiri ya. La o. Ihe na-egbe enwe wa aka na egbe dama we. Se ma wa e ba ke me amiawa. Ihe na-egbe we. Se ba ke me wa. Yenegbe, enye wa kana. Enye wa ge we yenegbe. La wowo, la o, la o. Oga e. Oga e go. Ikebe ya go be ka fi Yorùbá. Yenegbe. Wọ́n 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 ní méje wà á lè rẹ̀ lọ́wọ́ náà mú wọ́n ilé mọ̀ wá wú yíyan náà gbé wẹ̀ ẹ́rù àpòjùmọ̀sẹ́ rí ẹ̀ ẹlẹ́dẹ̀ náà lẹ́yìn wọ́n bọ́ sí wàrà ẹ̀ wọ́n ẹgbẹ́ wí mẹ́mú wọ́n lé mú kẹ̀wù náà yíyan náà gbé àṣẹ àgbẹ̀kẹ́ máa wà gbọ̀n o ẹ́rù ìwì wà ọ̀dọ́ rẹ̀ mi ju ẹgbẹ́ rẹ̀ wẹ̀ àrí wọ́n ẹwẹ́ àwọ̀ àyọ̀wẹ̀ wù náà ẹ̀mí náà ẹ̀wẹ̀ yẹn àgbọ̀ ẹ̀ wá mi. Lao, okwo bokan, ofin one, oka igikin. Eyo wa do ofin one, ifie oni, ere ya gbewo da gbere. Wa mi o. La wowo, owo akin ajo. Ede lo sha, be ofin ni. Akin ne mi gbe egbe. Awa ma. Okay, baby. Filipino sere, nyani ayo. Deni ayo. Filipino sere, nyani ayo. Deni ayo. Filipino sere, nyani ayo. Deni ayo. Obuke na dame, obuke na dame. Deni ayo. Ayo. Ayo, man. You. Oh no no. On avait Logan in my radio last week. Yeah. Better kill A marriage Martina. A better my year come with. Ọ̀pẹ́ na kwa yo wadore. Ọ̀pẹ́ na gripa.
James no se me. Ogo kona no gwega ata fun na wo pa direct na. Ah ba we toro we tell so wona. Ebe bus stop yi direct ma no. Idogbo. Fun mi ari to. Ite moto no. Yes sir. They go money me mo wona you na ke owe. Ah. Me ahi agbare wa later me amu. Yeah, here pe. My brother, that time we go. Wa go ta radio. No we gbege you no bi no. Oh no. Hey Philippi. Ole ki kemisi. Abi pe ara ni wa beye bo beye we na. O we kenu kuru aseba. Akare ya ha ozigbo. Abi na unu Wakara na we azigbo. Wa kwa wi bo ni an ibi ase. Ah tie. Nyem gari ma onwo. Agi pe azigbo bi ara we yo ri konoro iwa ke. Ah tie bianu so. Oh ma o. Ya ge yewe. Ah tie apia ozigo. All right. Umahu. So. Abi na unu e give me see. Ah, utiji. What are you? What be? I don't know what's Yeah. Where me go na ribosa. Okay. Ona ya bo mi me go ikuna ke bote boni gbano. Ibu e ki ori go eme. Oni se. O ki amo ya mi ko ri ma. O wa se ane. Si ane. Wọ́n ṣe bọ́ni rẹ̀ ẹ̀bọ́n ni mú na wẹ́rì ọ́ ìgò rẹ̀ pa wẹ́rì ọ́. Ege mi si o. Adayo. But ima ayé gbé broda ní ewé ní ẹ̀yà wa rárá. Ìfọ́kẹ́tì ká fún ẹ wá. Àkọ́rẹ́ náà wíyá ayé wo wọn na 2 years ẹ̀ ọmọ kàwé. Ẹ máa má fanú bí ọkọ̀ o.
No nyame. Yo. Ya yo spare now, ya me doctor. Uri moto me. Na se no. Ita wa me. Ama, ide ni ge po di fi kere ayo aru we. Ni ge di ai mi go kere. No da we, mane de na. Ifi ya ga ma ki go. Lao. Nyono na. Awo le pa no abu me wo. Nwe je we supo. Uke ba la moto ruda we go me de we na. Ide ge o ma se. No la wo. Just you me ya la ku we. La ho. Da me doctor. One mona. What mu da to. Mu da we. Ọmọ no ri arin abi ọmọ na do popala ni an. Wo ọmọ ni oyi no. We no fear we dey say. Na me wo to mu da to arin abi o. Ama. Yo. Iyo salopo ame. Ona azonto. Iyo. Ya kama wane kare wisi ebe ya me doctor. Well, I call it get away with it. Oh, me go pa he. E ko e ke bia ko e. Na. Ona maka ma wa egbe ye ti ku. Iya. A se go ka mo we rin eri oge. O we eri o e. Ama o yare no ka so wa polipolo we. Uta le si. Wa se ejuja. Dada ga gboro na. Uno no ri ekwe na sa. Maka ma we. O po. Po. But ne ku ina teme. Eme na ki. Saturday, ọ̀rẹ́rẹ́ náà sọ wẹ́yà fẹ́ ẹ̀yẹ wá fún wa. Mẹ́wàá wọ ọ̀kọ̀dà yẹ kúnú Saturday. Nàdẹ́gẹ̀ mú. Ijó. Nàdẹ́gẹ̀ mú. Ijó. Nàdẹ́gẹ̀ yà á sì ọ́. Lídọ̀sí ọ̀. Na òkú ọdẹ náà. Gẹ̀dẹ̀. Nàdẹ́gẹ̀ lélẹ̀mẹ́. Ijó. Lélẹ̀mẹ́. Ìyá ká sùn wá kẹ̀wẹ̀. Nàdẹ́gẹ̀ lélẹ̀mẹ́ ni á. Ẹgbẹ́ náà yọ wẹ̀. Ìbọn ẹ̀fọ́ à. Ẹ̀kọ́ ẹ̀yà kú ìdàwẹ́. Lélẹ̀mẹ́. Saturday, yà á ní kó rọ́ mẹ́tì ẹnu arí òkú.
mo ndezi kwekere. Ah, una. Kauke. Kamurame. Ah, tiwe woka tu mwenye. Ah, tiome tiwe wo me u ba ku yeye. Eminato baba kono. Utene. Mwego bona. Mwego bona kwa. Eke no ri aki amunwe. My baby. Ati ewe. Mo kocha. Ke ya peraji pele. Abi obo ni me pe wo. Awon na gbe ye ke mu se revise. Nebe ko agbe osuwo abakona. Lo ko agbe magwalo. Pagweri out ave no ese yo e. Gade wari ko no yo na re o kana. Ewe la okin o ye mi o bo papa na. Mo da continue. Here my baby. La sister wa te we. Where? Iwe wa te we sister. Madam see are you well no? See are you well? Okoro no. See are you well? See are you well? Oh, see wa. Iwe no say are you well sir? Madam pose pekere avec quoi? Avec quoi madame c'est là wo pose pekere. Omi emi egbo vaje. E pageri ki wewe to. E fa wegi hiwa. Egbo wo. E o kwa ifana de no mo bo wuwa wuwe inu wa na kan so dibo na. Papa so lo keke wa le da dogo we ya fe fe. Commentator Makio. Se commentator wa kin. Ona ga na gbe bo na mo. Ah solo kuna. Uhuene. Da o de ti agi me. E we ti mare won duku. Egbe wo we o. We na me bali da eri me yi won. O we de toge. E commentator ka mi se wrestling. Uhuene. Iya. Se a. Ije. U ka ma vere no. No. Ah. Okano. E no gbado ya re e wo na weye. Iya, o gbe na wa si won na. Owe ogbiye oku owo gbiye. Eja. Owe ye ni olorede ni ye. So ye ite yo bi ite ko le ni olomorede ni ye. Iye na iri orede ke. E ma ta. Ke won gede. E o ye na iya yi won. Ye be ri ogede ke, ye be ri ogede ke, ye be ri ogede ke. Owe. Ye be ri ogede ke, ye be ri ogede ke, ye be ri ogede ke. Owe. Ye be ri ogede ke. Owe. O ma bi esu bi yo ni owe ni. O yi a prepare. Ewe. E na ye wo wa do ye ki me. Iya. E wo na weye. E wo na ri ko ni ha. Hey, Philip. O se na wo ye aya atake. Ma puru ko sabua. Oh Lord, come down and manifest your power. Oh Lord, come down and manifest your power. And you will hear or less. Oh, I will not wait you. Yegbe. Oh my God. Yegbe me na kweni. Eh oh, ijare wo ba be ri ji me ni kun lati.
ye gbe negbe oh we ma be ijugwe ne tete mo me no catch here e we na why you stop for we make us say oh bishop wa aknya
Sage ya de generator yo. Jamu. Ekwele eke. Ogbola ya bia wo wa. Obi re bi ku wa. Ala le pe adiku. Amaye pa. Be iwa ona le lekin. Ama ke ni are ba ijo mo ogwa ni. Abi wa me nya wo wa. Pe wa wo me. Ekwele eke ijo mo ari wa. Yari ma. Ya mu enwe no mo ko na. Pe wa me o. Sale kwa me. Iwa ma. E ga de ya fe la ohun. Ba. O ma se. E Philippe. Ikuna o ko we ikuna fi ade no. Ikuna gba de no. Age. Ona wa veni me we abijo mo eso ti e mo wa o. Ni ada bi enwe ti e bo mo pa. Na we eso ya biesi. Uku eye de we. Na we so do mo kweri ma. Wa ya we so mariro nigbe. Ge body wa ge. Il viene sta. Wa bien. Oh bien. Oh no sta. Where c'est sta? No na wa nyo na we akede. Odani. Iya gba zonto. Ikuna ko be do no sta. Ọmọ go Where c'est sta? Ofo ba go momo se o. Ko igogo nu e. Hey! Ike le pene. Ọmọ so ne bo wa o. Iye ge mi si wa ye. Ya kwa le je mi si, ko be no mo ya gba lo. Ide mi si mi o bi bo na wa pe nwo e wo do. Ami je mi si e wo maga e. Benu tan. Igu we ga se wa. E wo wa fi o ki o da je mi si. Igu na wa gun to. Eh, je mi si ku. E musician. Igu we ga mi o, igbe ti go gun to. Je mi si gbe. Iya gba kele fine. Igu we ga gbe wa se wa ni igbe ti go gun to. Iya wa fine. Tu ta na se wa. Iya wa figo ne. E wo salo ba we. Oyiwo di pe o. Oma. Ko ibi eru le di e oda oge ma na we ni tu le. Ka do ma we. Oma o. Ni azepe. Ayi lo fo. Ye. Kojo. Wajo. Oye, iyo. Iko lebo. Iko bo. La woni aye megi ma nya la go mi ni go. Iye gbagbe wo. Iye gbagbe na ya du wonu e. Ige igu ni afu me no ojo na kina. Aka e si oni mbi bi go we. Ile ku aso na wo ni gbe. Ma we ku ni gbe. O ya we du mo na o to ka afu e. E wa de wo ye. Wo ni gbe ba ni ko mi wo. Ase. Amo bo lebo mi. Odun we wo do isi ani Philip. La gogo ya momo bu. Ime to jopi ko nu we ni me ke na bu yan kan na. La gogo ya momo bu. Ya momo bu me la. O mo. Imu no lo gbe wo. Ya momo bu. Ya momo bu. Ya momo bu me ni. Pẹ̀lú wa ye.